bèrè bá já èrè àgbàgbọ́ ayé fún wa gbọ̀dàn. Mr. Olayinka ọmọlábànjí ẹ̀yìn lẹ́ni tí ìṣẹ́jú láìsí gbọ́sán ọdún kan ní ìwúre. àgbàlótọ́rọ̀ òfin ẹ̀yìn orí tí wọ́n ká ọmọlábànjí yọ̀fórí. àkànnàmọ̀gbò lẹ́gbẹ̀rún ọdún ogun àtọkàngẹrẹ àsàmọ́dún sẹ̀mí. alẹ́ ti dé tòwúrọ̀ àtọ̀sẹ́ ẹ̀kú eréje òṣùpá aláre tí ò ti ẹ̀sẹ̀ tasọ dín lójú mi ti wá rí pinnu Elédùmarè tó dúró te pọ́n. Mr. Olayinka ọlọ́jọ́ bí ẹni ọba Èdùmarè sàlẹ́sà. Mr. Olayinka mo kí yín àkànlé kókó òkú àràmọ́ka òjò tí ń bú gbàmùgbàmù. òṣùpá ńlá tọ́lọ́run ọba Èdùmarè ń yọ́nú sí tó jẹ gbà ìràwọ̀. èní tí ń sọjọ́ kẹfà oṣù keje July 6 tí sọjọ́ ọmọ ní gbàgbé ọjọ́ tọ́lọ́run alààyè rọ̀jò dùnú sínú ilé Ọlábànjí tó fo lóríire ọmọ táwọn lọ́rẹ̀ alálùbáríkà ènìyàn. a kí wọn báríkà agbé wọn déwájú àwọn amòye òjọ̀gbọ́n wọn pọ́mọ táàbí yìí Ọláyinka lórúkọ rẹ̀ á jẹ́ torọ́lá rẹ̀ á pọ̀. ọ̀rọ̀ àṣírí ńlá Ọláyinka délé ayé tán ẹ wá wo bọ́lá rẹ̀ sí ilé kan sí. ojoojúmọ́ ayé lọ́láyinka fọlára bí rárá la. ìgbà tó tọ́jú bọ́ ó fọláyé ọmọ ó fọláyé àwọn ìyàwó ká. ọ̀rọ̀ àṣírí ńlá ìpinnu Elédùmarè wá hàn gédé ń gbégbé. bá a ti kọ́ ni bínú ti rí lobì yàn. ká má wulẹ̀ wo ta fẹ́ kọ́tà náà fún ni. èèyàn pàtàkì ní Mr. Olayinka ọmọ Ọlábànjí yìí ọmọ Èdùmarè sàlẹ́sà tí ò pé méjì lẹ́bí. gbogbo orúfẹ́ ẹni tí jogún Ọláyinka olúrọ́ ni wọ́n jẹ. èmi ti wá kí Mr. Olayinka délé ọmọ òtòrò èlèrè ọmọ ẹlẹ́rìí ńlá funfun kòtò àìjà mẹ́kun lẹ́pẹ̀. ọmọ bá mẹ́kun lòtòrò ń bọ̀ mẹ́wúrẹ́ ẹbẹ̀ wúrẹ́ òtòrò bàmí lẹ́rù jẹ́kun bẹ́ẹ̀ lọ. ọmọ asusu bẹ́ẹ̀ níṣẹ́wẹ́ ọmọ asulẹ̀lẹ̀ nígbà tí ó ṣeré. Mr. Olayinka lọmọ oníyàwó à ń gbé ńlé bí bàbá bá ń gbé ńlé ọmọ máa gbé lóko. ọmọ ògbọ́ kíkú òjòdó mi agbádánù lọ́rẹ̀. ọmọ òjò ṣe tán òjò tó rọ̀ mọ́ gbogbo ayabalẹ̀ wọn ni wọ́n kọ́ mọ́lé kan wọ́n kọ́ mọ́lé tán ní ìṣàpá gan létí awójì màrìwò sáré ogun ti ẹ̀mí lẹ́pẹ̀. Ọláyinka mo kí ọ ọmọ màrìwò ní òkú ògo òní kú ọmọ oníwọ́kùn lóye pé ọni mo kanra bí ọkọ tuntun mo tó kọ bọ̀ má lulu lẹ́yìn lẹ́pẹ̀. ọmọ yíwó tẹlẹ́mùrè òye làgbà wọ ọmọ àdàgbọ̀ rẹ̀. Mr. Olayinka ọmọ Ọlábànjí ni mo rí ni mo kì délédélé ọmọ abánijàmọ́ jẹ̀bi ẹni. Mr. Olayinka ńlọmọ rẹ̀ sọ́pẹ̀ ránníṣẹ́ ọmọ akẹ́rù wẹrẹ sínú oko ọmọ òye làgbà wò lọ́rẹ̀ ọmọ apagbo bẹ̀kẹ̀ bọ̀ṣà ọmọ ògbẹ́kòtò bábúkẹ́sùn ọmọ àdàgbọ̀ rẹ̀ bàbá yín pèbù lásán mọ́lẹ̀ ní òjò wálé ọmọ akànràn bí ọkọ́ tuntun ọmọ apagbo bẹ̀kẹ̀ bọ̀ṣà. lọ́jọ́ ìwọ́gbẹ òtòrò òsì mọ́ nílé oníwọ́kùn lóye àwọn àgbààgbà mọ́lẹ̀ wọn ò sí lé nígbà babaláwo dáfá ó ní kí wọ́n fẹ́ yẹ lẹ́sọ̀ tutù kótòrò ọmọ bẹ́ẹ̀ wọ̀ ó tó dé wọ́n fẹ́ yẹ lẹ́sẹ̀ tutù òtòrò ọmọ bẹ́ẹ̀ wà á dé tán omi yakunlé ó ya kókó lọ́ọ̀sẹ̀ pẹ̀kún létí awójì mọ̀rìwò sáré ogun ti ẹ̀mí lẹ́pẹ̀ níwó lọ́lá àbúntẹ́ ní ọmọ arábájọ́ owó rẹ̀ mọ egbe ọ̀ní ẹrù jẹ̀jẹ̀. Mr. Olayinka lọ́mọ akówó fúnni nígbà òṣòro ọmọ jámọ níyàsọnù ọmọ akówó lé mọ lórí mo kì ọ́ délé ọmọ arówóra kejì ọtí mu. Mr. Olayinka máa gbọ́ ijó onírò òtòrò kú agbẹ́lẹ̀ akàpátá ọ̀dàlẹ̀ òtòrò ló kú agbẹ́lẹ̀ akagbòǹgbò olóòótọ́ òtòrò ló kú agbẹ́lẹ̀ akàpótí owó ọmọ arápájá owó rẹ̀ mọ ègbè ọ̀ní ẹrù jẹ̀jẹ̀. gbé ọmọ Ọlábànjí bíbínúbínú bá ń bínú ọjọ́ bí rẹ̀ mo pariwo àgúnlá ọlọ́tẹ̀ kènìyàn bí bá ń bínú ọjọ́ bí rẹ̀ mo pariwo àgún tẹ̀tẹ̀ mo tètè pariwo mo jẹ́ ọmọ ayá bínú ẹni pé wọ́n làpátá àdìgbòlù gẹ́gẹ́ bólúwọ́ bá ti kọ́ wípé gbogbo ẹni tó bá kọlù ọ́ á fọ́ gbogbo orúfẹ́ ẹni ọba kọlù á lọ bí èlùlù oògùn kọ́ bẹ́ẹ̀ ni kò ní gbẹ́rẹ́nú Olúwọba ni ó yàtọ̀ sára sí ọmọ dárí wurun. Mr. Olayinka òní kó sọ́wọ́ abínú ẹni òní jì sọ́fìn ìkà tẹbí tará rẹ òní rágó jíjẹ mímu rẹ òní lé kókó bí ojú ẹja ó wà ní sọkún lórí ọmọ pẹ̀lú ìyàwó òní bá wọn rántí ọjọ́ ayọ̀ láyé kó o bú sẹ́kún gbogbo iṣẹ́ tó o bá fọwọ́ sí òní dètì fún. Mr. Olayinka ẹkú ọjọ́ bí èní igba ọdún kan ní àṣẹ ìsàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí.
mo kí Mr. Ọláyínká, mo kí yín, mo kọ́mọ, mo sì tún kí ìyàwó. Aya rere tí ṣalátìlẹ́yìn ọkọ. Mrs. Adéníkẹ́, aya ọmọ Ọlábánjí, ẹ ò ní ṣìwàwù. Èmi ti wò ó bí títí mo pélé alájàkúlà gbé tùrù jà mo wò ó. Gbogbo èèyàn tó bá fẹ́ kọ́lé tó jọjú tó dọrùn ní gbèsè. Ẹ ṣàyẹ̀wò sí Mr. Ọláyínká, èyìnbó títa owó ìkọ́lé. Gbogbo èèyàn tó bá dàjà nílùú Èkó yóò ṣègbè lẹ́yìn ọ̀rọ̀ mi. Afẹ́jú ni wọ́n tó bá jẹ́ ká ta ni ká fi kọ́lé fún ni. Ó jẹ́ ti káta símẹ́ǹtì bẹ́ẹ̀ ni wọn ò kẹ̀rẹ̀ rárá. Tá a bá sọ nípa ohun gbogbo ìkọ́lé, àwọn gangan lọ̀gá àgbà. Tó bá jẹ́rọ̀ mo pa bó sì jó gidi òótọ́ ẹ ṣe investigation sọ̀rọ̀ wò. Mr. Ọláyínká ti doge tọwọ́ wọn tó wọn jẹ wọn yàtọ̀ fún rọ̀kùrọ̀kù ènìyàn. Mr. Ọláyínká ẹ máa wọlé ẹ̀rà bá. Ẹ sì kú gbádùn àsìkò àti àṣàmọ́dún sẹ̀mí ìtayà tọmọ. Pípípí wù.